Mo kí yín káàbọ̀ sórí ètò yìí, ètò wa àwọn akọni the icon lórí ìkànnì Omi Ọgbọ́n TV lórí ẹ̀rọ ayélujára èyí tí a mọ̀ sí YouTube. Taiwo olamilekan lórúkọ tèmi, MC Goldenson. Tẹ́ bá pè mí ní Mr. Omi Ọgbọ́n, omi ẹ̀kọ́ náà ní í ṣe. Lórí ètò lénìí a sọ ìtàn ìgbésí ayé akọni kan èyí tó ti la ipa ribiribi nínú eré orí ìtàgé. Ta ni akọni tí mò ń perí rẹ̀? Àní ta ni òǹṣèrébìnrin tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí? Òun náà ni ẹni tí a mọ̀ sí late Mrs. Funmi Martins. Of blessed memory. A bí ìyá yìí ní oṣù kẹsàn-án, ìyẹn September ọdún 1963, ẹ̀yẹn sí agboolé àwọn bàbá wa tí a mọ orúkọ wọn sí Ògúnkómi. Ayé ẹ fẹ́ bàjẹ́ ọ̀rẹ́ tí o bá tún ṣe mistake gbà mí máa fún fáìlì. wàhálà àwọn òbí ẹ̀ dà. nígbà mo wọlé lánàá ògbé báyìí kan lọ́wọ́ òní jèrè orí rẹ burú ọ̀rọ̀ ṣàkíyèsí ṣé mo mú tí yóò dà nígbà mo wọlé orí rẹ ti burú. àbọ̀lọ́ọ̀rì burúkú wọ́n ṣe pẹ̀ fún ọ ni wọ́n ṣe pẹ̀ fún yàrá ìyá rẹ ni sẹ́yìn ìrìn ọmọ bá rẹ ṣiṣẹ́ owó sí mi lọ́wọ́ rí ni. owó kọ̀mílẹ̀. ẹ bó tiẹ̀ lọ kà sọ sàmì wí. Ní ìlú Iléṣà, ìyá wa yìí lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ èyí tí a mọ orúkọ rẹ̀ sí Òkè Ọ̀nà Primary School. Níbẹ̀ ni wọ́n ti lọ sí iléèwé grammar school wọn náà pẹ̀lú, èyí tí ó wà ní ìlú Abẹ́òkúta. Ìyá wa yìí lọ sí ilé ẹ̀kọ́ gíga èyí tí a mọ̀ sí Pepo Secretariat Institute ní ìlú Ìbàdàn. Níbẹ̀ ni wọ́n ti gba àmì ẹ̀yẹ diploma in secretariat studies. Lẹ́yìn náà ni ìyá wa yìí ṣiṣẹ́ modeling fún sáà díẹ̀ nínú ìrìn àjò ayé wọn. Ìyá wa yìí wá pinnu láti darapọ̀ mọ́ eré orí ìtàgé èyí tí a mọ̀ sí tíátà. Ìyẹn ní ọdún 1993 ni wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ tíátà. Wọ́n sì darapọ̀ mọ́ ẹgbẹ́ tíátà láti ọ̀dọ̀ ọ̀gá wa, ìyẹn bàbá wa èyí tí a mọ orúkọ wọn sí Alhaji Adébáyọ̀ Salami, tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Ọ̀gá Bello. Iṣẹ́ sinimá àgbéléwò àkọ́kọ́ tí akọni yìí ti kọ́kọ́ kópa nínú rẹ̀ òun náà ni a pè ní Nemesis. Lẹ́yìn rẹ̀ ni ìyá wa yìí tún kópa nínú àwọn eré mìíràn bíi Ìjà ọmọdé, Ẹrù ẹlẹ́rù, Pẹ̀lú mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìyá wa yìí jẹ́ ọ̀kan lára àwọn gbajúgbajà àti péréte láàrin àwọn òṣèrébìnrin tí wọ́n lè sọ ọ̀rọ̀, tí wọ́n lè sọ èdè Gẹ̀ẹ́sì, tí wọ́n sì tún lè sọ èdè tiwantiwa ní ìgbà náà lọ́hùn. Èyí jẹ́ kí a mọ̀ wọ́n sí akọni, tá a sì fi rí wọn ní ìkan lára àwọn icon tí a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ nípa rẹ̀. Kó tó wá di oṣù karùn-ún ọjọ́ kẹjọ ọdún 2002 nígbà tí ikú dé tó sì pa ojú akọni dé. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà ni ó gbẹ̀yìn ìyá yìí. Àwọn ọmọ tí ó gbẹ̀yìn akọni yìí, lára wọn la tún ti rí akọni mìíràn èyí tí a mọ orúkọ rẹ̀ sí ìyá wa ìyáàfin Mide Martins Ọwọ́, èyí tí wọ́n jẹ́ aya ìkan lára àwọn akọni mìíràn. Ìyẹn gbajúgbajà òṣèré náà ni ọkọ wọn náà, ìyẹn bàbá wa Afeez Ọwọ́. Ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ ni akọni gbà nígbà tí wọ́n wà láyé, èyí tí àwọn fúnra wọn gbà. Lẹ́yìn ìgbà tí wọ́n tún kú tán, èyí táwọn ọmọ wọn bá wọn gbà kò lóǹkà rárá. Lórúkọ mi àti lórúkọ iléeṣẹ́ Omi Ọgbọ́n TV la fi ń sọ wípé kí Ọlọ́run kó bá wa tẹ́ ìyá wa yìí, kó túbọ̀ máa bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. A sì gbàládùra wípé ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ kò ní bàjẹ́, nítorí pé kí ni akọni ni wọ́n nígbà ayé wọn. Wọ́n sì kó ipa ribiribi nínú eré orí ìtàgé èyí tí a mọ̀ sí tíátà. Ǹjẹ́ títí dọjọ́ mi tá a tún máa pàdé, Taiwo olamilekan lórúkọ mi, MC Goldenson. Tẹ́ bá pè mí ní Mr. Omi Ọgbọ́n, omi ẹ̀kọ́ náà ni. Tẹ́ bá wá mi tẹ́ ò rí mi, ilé aláyànfẹ́ ni ẹ wá mi sí, níbi tí Olamilekan ti gbé sórí oge. Ẹ má gbàgbé láti pàdé wa lórí ìkànnì Omi Ọgbọ́n TV lórí YouTube. Ẹ bá wa subscribe, ẹ bá wa view ẹ bá wa share ẹ dẹ̀ bá wa comment. Ó dàbọ̀.